ṣẹ́ni tó ń bú Jésù ó ń bú Jésù Jésù ò lù pa lọ́gànjọ́ òru torí pé wọ́n á sọ̀rọ̀ sí Olu Alo ó wá gbé lọ́ọ̀yà dìde. That is point number one. Wọ́n pariwo pé níbo ni ìyàwó yín wà ẹ̀sà bákan méjì ni bóyá ó ti kú ní a ò mọ̀ bóyá ó rùn ní a ò mọ̀ bóyá ó rìn lọ ní a ò mọ̀ bóyá ó ṣàìsàn ní a. ẹ̀yin èèyàn wa lórí ọ̀rọ̀ Prophet Olu Alo ẹ wò ó onírúurú àwọn èèyàn náà ti ń jáde lọ́lọ́kan òjọ̀kan oríṣiríṣi àwọn wòlíì náà ṣà ń jáde náà bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ náà ń sọ ìwòye tiwọn lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí. tẹ́ ò bá gbàgbé àwọn prophetess kan jáde lánàá àwọn wòlíì kan jáde ń jẹta ọ̀pọ̀lọpọ̀ wọn kàn ṣáà ń jáde lójoojúmọ́ ni wòlíì tó tún jáde lónìí wòlíì sẹ́tù náà porúkọ ẹ̀ o ọkọ Ọlọ́run ṣàánú wa oríṣiríṣi orúkọ làwọn wòlíì náà ṣáà ní náà ṣáà pọ̀ lọ lónírúurú àmọ́ lórí ọ̀rọ̀ Prophet Olu Alo ìbéèrè tí gbogbo ayé sì ń béèrè náà tí ò sì tíì ní dáhùn náà ni pé ibo nìyàwó wọn wà. Tẹ́ bá gbọ́ wòlíì sẹ́tù yìí bàbá yìí náà sọ̀rọ̀ díẹ̀ o ká má parọ́ ká má jalè o wọ́n sọ̀rọ̀ wọ́n sojú abẹ́ǹkó bẹ́ẹ̀ ni wọ́n béèrè pé ibo nìyàwó Pastor Olu Alo wà ibo náà wà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè ni wọ́n ń béèrè tó ń béèrè ní ṣẹ̀ǹtẹ̀lé àmọ́ kò kí ń ṣẹnu tèmi lẹ́yìn ò ti gbọ́ ẹ jẹ́ ń gbé wòlíì sẹ́tù wọlé kẹwàá gbọ́ bó ti ṣe ṣẹlẹ̀ gangan tó rọrọ̀ wọn ò dùn lẹ́nu tèmi àwọn náà bẹ̀rẹ̀ sí ń ju àwọn ìbéèrè yẹn pé ibo nìyàwó wọn wà ṣé ó ṣe báyìí ni ṣé ó ṣe báyìí ni ṣé wọ́n fi ṣe báyìí ni ṣé wọ́n fi ṣe tàn án ni gbogbo ẹ̀ pátápátá lẹ́ẹ̀fẹ̀ tí ara yín gbọ́ nínú fọ́nrán eléyìí tí mo mú wáyé èmi ò lọ́rọ̀ púpọ̀ tí mo fẹ́ sọ lórí eléyìí àmọ́ fún àǹfààní ìtẹ́ ipò ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ni lórí ìkànnì àdàbà tẹ́ ò tí ì follow wa abẹ́ ò tí ì subscribe ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí aago kélébé kan náà bẹ́ẹ̀ notification bell ni wọ́n ń pè é òun gangan ní ó máa ta yín lólobó ní gbòògbàkúùgbà tàbá ti ń ju fọ́nrán sórí ìlà yìí láì wá dènà pẹnu ó yá ẹ̀ ń so níbẹ̀. Prophet Olu Alo orúkọ tèmi ni wòlíì sẹ́tù. Tẹ́ ẹ bá lórí ọ̀fẹ́ àti rí fídíò yìí ẹ̀yin ni mo ṣe fídíò yìí fún. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run jákèjádò ní gbogbo àgbáyé wípé a kú oṣù tuntun yìí o oṣù tuntun tí a jọ wọ̀ yìí ní orúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ayọ̀ la ó fi jọ parí rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yín lè máa pé kí ló kàn mí bẹ́ẹ̀ kí ló ṣe gbá kan bẹ́ẹ̀ kí ló bẹ́ẹ̀. ẹ sà mi ò wá ìṣubú ìránṣẹ́ Ọlọ́run yẹn sà torí ìṣubú rẹ̀ kì í ṣe ayọ̀ mi ṣùgbọ́n ẹ gbọ́ mi sà ẹ sà àwa ni ìwé tí ayé ń kà ayé ò ka Bíbélì mọ́. Mo sọ láìpẹ́ yìí wípé ẹ jẹ́ kí gbogbo àwa ìránṣẹ́ Ọlọ́run whether you are on social media or you are not ẹ sà ìṣubú wa làwọn èèyàn wá o nítorí ohun tó ń ṣẹlẹ̀ ìlú orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ tí àwọn wòlíì èké pọ̀ káàkiri tí ọ̀pọ̀lọpọ̀ ò fẹ́ ṣàánú àwọn èèyàn mọ́ lórí ọ̀rọ̀ owó yìí náà ni. ẹ sà Prophet Olu Alo tó bá jẹ́ pé lóòótọ́ sà àti lóòótọ́ lẹ́ ń lọ sọ́run ẹ gbọ́ ohun tí mo fẹ́ sọ yìí. Mo wo fídíò kan láìpẹ́ ìránṣẹ́ Ọlọ́run kan jáde mi ò ní dárúkọ ẹ̀ ẹ mọ̀ pé mi ò bẹ̀rù ẹnikẹ́ni ẹnìyẹn ní tó bá jẹ́ pé òun ni Olu Alo òun ò ní gbé ìyàwó òun jáde. Bí òye ṣe yí ẹnìyẹn sà bóye ṣe yé lóye sọ́tọ̀dọ̀ tiẹ̀ yẹn ẹ má jẹ́ gbà yín lákòókò. ẹ sà tá a bá sọ̀rọ̀ sí Jésù Kristi Olúwa wa tí Jésù ò parọ́ tì mí dání ẹ̀sà àní láìpẹ́ yìí mo sọ pé gbogbo ẹ̀yin tẹ́ ń gbàdúrà kí Rótìmí dání ẹ̀ ó kú àní arákùnrin yẹn ò lè kú Ọlọ́run ò ní pa báyìí bẹ́ẹ̀ mo sọ fún ọ. Ṣẹ́ni tó ń bú Jésù ó ń bú Jésù ò lù pa lọ́gànjọ́ òru torí pé wọ́n á sọ̀rọ̀ sí Olu Alo ó wá gbé lọ́ọ̀yà dìde. That is point number one. ẹ ò fìwà jọ Jésù Olu Alo ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin olórin ẹ̀mí àánú yín ṣe mí torí pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ ń wá ojú rere arákùnrin yẹn ẹ̀ ń wá ojú rere torí pé ẹ lọ ń kọrin bẹ̀ àbí torí pé kó lè pè é kẹ́ kọrin àánú ọ̀pọ̀lọpọ̀ yín ṣe mí. Ṣó lè jẹ́ àbúrò ẹnìyàwó Olu Alo tí gbogbo nǹkan rí pé a fẹ́ rí ìyàwó yín. Olu Alo dẹ̀rẹ̀
mo mọ̀ wípé kì í ṣe méjì ọ mẹ́ta làwọn fámìlì tó máa jà nínú àwọn tí Ọlọ́run kó lé lọ́wọ́ tó máa bá wọn ṣẹ́tù ìjà. Wọ́n ń pariwo pé níbo ni ìyàwó yín wà. Ẹ̀sà bákan méjì ni, bóyá ó ti kú ni a ò mọ̀, bóyá ó rùn ni a ò mọ̀, bóyá ó rìn lọ ni a ò mọ̀, bóyá ó ṣàìsàn ni a ò mọ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀sà ẹ gbọ́ mi dáadáa, wojú mi dáadáa. Sam Olu Alo, orúkọ mi ni Wòlíì Ìṣẹ́tù. Ká gbàgbọ́ pé Rótìmí Daniel kò mọ ohun tó ń ṣe, kò ní ẹ̀mí Ọlọ́run, kò lẹ́mí Ọlọ́run. Ká gbàgbọ́ pé Rótìmí Daniel ọmọ èṣù ni, kì í ṣe ọmọ Ọlọ́run, ọmọ kinní kan ni, orúkọ tó wù kẹ́ pe arákùnrin yẹn. Ká gbàgbọ́ pé bẹ́ẹ̀ ló ṣe rí. Ẹ jẹ́ má bínú o, ṣé Sam Olu Alo ṣóun náà ò lọ́pọlọ ni? Ṣé Sam Olu Alo ṣóun náà ò lé kò ní ẹ̀mí Ọlọ́run ni sà? Ṣé Sam Olu Alo ṣóun náà kò bẹ̀rù Ọlọ́run ni? Òkè wọ́n ń bèèrè pé níbo ni ìyàwó ẹ̀ wà àti ọmọ mẹ́ta. Gbogbo ẹ̀yin wòlíì tẹ́ẹ̀dẹ̀ ń gbèjà Sam Olu Alo, ẹ má ṣì mí gbọ́ o. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbèjà Sam Olu Alo, gbogbo yín lẹ̀ ń mú ìyàwó yín travel, là ń rí gbogbo yín lẹ̀ ń mú ìyàwó yín kiri. It is well. It is well. Mi ò wá ṣèdájọ́ ẹnikẹ́ni, ṣùgbọ́n ohun tí mo mọ̀ ni wípé tó bá jẹ́ pé lóòótọ́ àti lóòótọ́ Sam Olu Alo jẹ́ wòlíì Ọlọ́run nítòótọ́ tó dẹ̀ ń retí bíbọ̀ Jésù Olúwa wa, kò jẹ́ kó gbé lọ́ọ̀yà dìde fún Rótìmí Daniel. Point number 2, níbo ni ìyàwó Sam Olu Alo wà? Ìbéèrè táwọn èèyàn béèrè nìyẹn. And ó dẹ̀ simple. Ìyàwó òun o, ó ti ṣaláìsí o, ìyàwó òun o, àjọ wà mọ́ o, ìyàwó òun o, òun ti lò ní o, ìyàwó òun o, bẹ́ẹ̀ lọ o. Ayé fẹ́ mọ̀ pé níbo ni ìyàwó ẹ̀ wà àti ọmọ mẹ́ta. Wẹ́dà wọ́n parọ́ o, wọn ò parọ́ o, ṣùgbọ́n Sam Olu Alo ò fìwà jọ Jésù. Gbogbo ẹnu ni mo fi sọ, orúkọ mi ni Wòlíì Ìṣẹ́tù. Kò fìwà jọ Jésù. Sam Olu Alo kò fìwà jọ Jésù. Gbogbo ẹ̀yin olórin ẹ̀mí ẹlòmíà dẹ̀ compose, a máa compose orin òṣì jáde, máa dẹ̀ máa rẹ́rìn ká Ọlọ́run kò sùúrù o. Lójú yín sìn, ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ẹ rí yẹn báyìí ọmọ èṣù ni wọ́n, ẹ má bínú sàṣẹ́yìn lọ́mọ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ yín wá ojú rere lọ́dọ̀ Sam Olu Alo torí pé kó lè bá pè yín sí ṣọ́ọ̀ṣì ẹ̀, kó lè bá pè yín, àbí kò sí problem. Bíbélì wípé èmi ń bọ̀ kankan, èrè mi sì ń bẹ pẹ̀lú mi sà, láti sọ fún oníkálukú sà gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀. Sam Olu Alo wà bí ẹni tó ń retí Jésù Kristi Olúwa wa. Bẹ́ẹ̀ mo sọ fún ọ láàárọ̀ yìí, èní ni ọjọ́ ìkíní nínú oṣù kẹfà. Sam Olu Alo kò fìwà jọ Jésù. Tí Jésù ò bá pa Rótìmí Daniel àti àwọn tó ń pariwo pé àwọn fẹ́ rí ìyàwó Sam Olu Alo, Sam Olu Alo, ìyẹn pé tán bá gbé ìbọn fún ọ, o lè pa àwọn tó ń takù ẹ̀, o gbé lọ́ọ̀yà dìde. Jésù ò pa àwọn. Kábíyèsí Olódùmarè. Fìwà jọ Jésù. Dẹ̀ wà bí ẹni pé ẹ lọ sọ́run. Ọrọ̀ ayé ni gbogbo yín kó kiri. Ẹ wá sásá bí orúkọ Jésù. Gbogbo yín pátá. Tẹ́ ẹ bá yí padà sọ́dọ̀ Jésù. Ẹ lè sọ pé ó máa pẹ́ kó yá o. Ẹ lè sọ pé ó máa yá kó pẹ́. Kò sẹ́ni tó mọ ìgbà àti àkókò. Má parí ìrìn àjò rẹ sọ́run àpáàdì. Orúkọ mi ni Wòlíì Ìṣẹ́tù. Ó máa dára fún ọ. God bless you, sir. Simple question ni, níbo ni ìyàwó Sam Olu Alo wà? In fact, ó rọrùn bàjẹ́. Ṣé ìyàwó mi lẹ fẹ́ rí? Òun rèé o. Simple. Àjọ símọ́ o, àti divorce o, àjọ wà mọ́ o, ó ti wà láyé ara o. Very simple. Ẹ̀yin lẹ̀ ń fún ayé lọ́rọ̀ sọ wípé bóyá wọ́n ti lò ní o, bóyá wọ́n ti pa ní o, bóyá wọ́n sọ dìdìrí. Ẹ̀yin lẹ̀ ń fún ayé lọ́rọ̀ sọ. Ẹ̀wá. Sam Olu Alo, kí lóhun tó le nínú ẹ̀? Ìyá àwọn ọmọ mi rèé o, àjọ símọ́ òun rèé o. Simple. Kábíyèsí Ọlọ́run kò sùúrù o. Ẹ tún káàbọ̀ padà, ẹ̀yin èèyàn wa bó lẹ ṣe rí sí abẹ́rẹ́ pé ó gbẹnu tán bó sì kí n gbà kan jìnkún. Ẹ wò ó, ẹ máa bá mi comment, kẹ máa like, kẹ sì máa bá mi share fídíò yìí káàkiri. Lógúnlógún ni o, lọ́gbọ̀n. Ẹ máa bó síasíá, ẹ máa bó kárakára, bẹ́ẹ̀ náà ni kẹ bá mi bó tààràtààrà kó bá lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. Wá ní rí jù báyìí lọ lórí ilé ìta mọ́ wá fún yín ní sáà yìí. Bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí, gbogbo ẹ̀pá wátá náà lẹ́ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn. Àdàbà ọ̀nà ni à ń sùngbẹ́
iná ń jó ẹyẹlé gbéra ńlẹ̀ àdàbà àátún ti fò fẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀.